Ẹ káàbọ̀ padà sórí ìkànnì ọmọlúwàbí ni mí. Sinimá tuntun tá a ní láti wò òun la pàkọ́lé rẹ̀ ní Ahọ́n, táwọn jàǹkànjàǹkàn ṣeré sì kópa nínú rẹ̀. Lára wọn láti rí Wùnmí Toríọlá, Habib Alagbe, Àníkẹ́ Àmì, Kọ́láwọlé Ajéyẹmí, Peace Ureefe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyá ni òrìṣà àti ọlọ́run kejì ọmọ tí gbogbo wa sì gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tí ó ṣẹlẹ̀ nínú sinimá yìí kò rí bẹ́ẹ̀ rárá. Sinimá yìí dá lórí abiyamọ ìyá kan tó rí àwọn ọmọkùnrin rẹ̀ méjèèjì bọ́ sínú ọlá àti ọrọ̀ àìròtẹ́lẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo owó tí àwọn ọmọkùnrin méjèèjì yìí ní, wọ́n ti yọ ìyá yìí tó jẹ́ ìyá wọn kúrò nínú ayé wọn. Báyìí ni ìyá yìí ṣe làkàkà nínú ìyà. Eléyìí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ wọ́n ṣe ń béèrè oríṣiríṣi ìbéèrè. Kí ni ó lè fà á tí ọmọkùnrin méjì yìí yóò fi kẹ̀yìn sí ìyá tó tọ́ wọn dàgbà lẹ́ẹ̀kan náà? Ẹ ní láti wo sinimá yìí, Ahọ́n làkọ́lé rẹ̀. Ẹ ṣé.